Àlẹ́ mi ń bọ̀ látẹ̀kọ́ lánàá ní káàtó ní mọ́tò ṣàǹsì. One number. Auntie Vic, mom tí mi ló pè mí mi lọ fẹ́ ṣe fóònù tí wọ́n pè mí pé ọmọ Bimbo pọ̀ wọ́n pé ìyàbọ̀dé fún mi ìyàbọ̀dé ní ti bá sọ̀rọ̀ wọ́n ní ìyàbọ̀dé ṣe náà àti bí tètè ṣe lọ ṣe fóònù mi. Ọmọ gama. Ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run. À ń dóde àkọ́kọ́ wa ní tó bá ti dé ìgbà láwọn tó máa pray. Officiating ministers, then we can go. Thank you. Coordinate. Omo Banke. Ara wọn ní pásọ èdè náà ìfìwọ́dì ẹlẹ́sìn ní ọ̀tọ̀.